Only Jesus TV. Ìbànújẹ́ ńlá ló jẹ́ fún mi nígbà tí mo rí inú ìwé àwọn mùsùlùmí pé mùsùlùmí lè jẹ èèyàn, mùsùlùmí lè pa ẹni tí kì í ṣe mùsùlùmí tí ó dẹ̀ sí lọ́ndà protection Islam, àbẹni tó fi Islam sílẹ̀, àbẹni tó ṣe àgbèrè kí wọ́n pa á kí wọ́n dẹ̀ jẹ ẹ́ tó bá yẹ pé kò sí nǹkan ìmíì tí wọ́n lè jẹ tẹ́bí bá pa wọ́n dójú ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yẹn máa sọ pé irọ́ lẹ́vàndẹ́lìst ń pa. Ẹ wo ìwé arábìkì tí mo gbé sójú screen yẹn, mo fẹ́ kẹ́ ẹ share fídíò yìí dáadáa káwọn àáfàá wa tú arábìkì yẹn torí èmi máa kà lédè òyìnbó káwọn wa tú wọ́n wá sọ fún mi pé irọ́ ni. Lákọ̀ọ́kọ́ bí mo ti rí ẹ̀rí mi, mo rí nínú ìwé àwọn ṣáfí school tí àwọn ọmọ Nàìjíríà ti lọ ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn. Ẹ jẹ́ ká gbọ́ kí lórúkọ ìwé yẹn òun lẹ̀ ń rí lójú screen yẹn. Ó ní ìwé yìí ni Takmilat, mo lè má máa arábìkì pé o ẹ bá manager Takmilat Alimajum Shal Alimuadab volume 9. Ẹni tó kọ ìwé yìí ni Imam Abu Zakariya Yahya ibn Sharaf An-Nawawi. Ẹni tó parí ẹ̀ tó sì ẹ̀dítẹ̀ ni Sheikh Mohammed Najib Al-Muti. School of Law wo ló ń lò? Àwọn náà ní School of Law tá a mọ̀ sí Ṣáfí. Kí ni wọ́n kọ sínú ìwé yìí? Ẹ bá lọ sínú ìwé yìí volume 9 page 42 Arabic ẹ̀ ni mo gbé jáde yẹn. Ẹ jẹ́ kí èmi náà kà ní èdè òyìnbó ká gbọ́ nǹkan tí wọ́n sọ. Wọ́n sọ pé the second opinion is that he should eat a carrion because it is explicitly stated in the text. Why the ruling on game, praise God, why the ruling on gay is based on scholarly interpretation. If he is forced to find a dead human being, it is permissible for him to eat because the sanctity of the living is greater than the sanctity of the dead. If he find an apostate or someone who must be killed for adultery, it is permissible for him to eat him because his killing is justified. If he is forced to find nothing, it is permissible for him to cut off a part of his body and eat it. Ṣẹ́gbọ́, ó sọ wípé tí wọ́n bá rí òkú nǹkan wọ́n lè jẹ, àmọ́ tí wọ́n bá rí òkú nǹkan yẹn tó ebi dẹ̀ ń pa wọ́n tó pé wọ́n ní option wọn lóúnjẹ ìmí ìtàn fẹ́ jẹ, wọ́n lè pa ẹni tó bá já apostate, wọ́n lè pa ẹni tí kìí ṣe mùsùlùmí tó yẹ pé kò sí under protection mùsùlùmí, wọ́n lè pa ẹni tó jẹ́ wípé ó ṣe àgbèrè tó lẹ́tọ̀ọ́ pé kán pa, wọ́n lè pa irú ẹni yẹn kí wọ́n jẹ ẹran ara rẹ̀ tí ó bá yẹ pé ebi pa wọ́n, ètò ebi pa mùsùlùmí tí wọ́n ò rí nǹkan kan tó fẹ́ jẹ. Ṣé ẹ rántí fídíò kan tí àwọn ará bí ń dáná sun èèyàn tí wọ́n ń gé nínú pàtì ẹran ara èèyàn yẹn tí wọ́n ń ṣá tí wọ́n ń sun tó fẹ́ jẹ? Irú teaching yìí ni Islamic school Ṣáfí ni wọ́n ti ń kọ́ wọn nírú ẹ̀kọ́ yìí. Àwọn ọmọ Nàìjíríà dẹ̀ ń lọ wọ́n lọ ń kọ́rú ẹ̀kọ́ yìí, wọ́n ń gbé wá sílùú, wọ́n ń gbé wá sílé, wọ́n ń practice Islam. Kí ni ìwà yìí dì? Most àwọn èèyàn kọ́ ni wọ́n mọ̀. Ẹ bá mi share fídíò yìí lọ sọ́dọ̀ àwọn àáfàá kí wọ́n wá tú tó bá yẹ pé irọ́ ni mò ń pa. Ẹ rí i pé ó wá lágbára báyìí ó gbẹnu tán o. Àáfàá kan ti jáde o, a ti rí àáfàá tó jáde wá o lórí ohun tí evangelist Noah tí wọ́n sọ yìí wípé ìlànà kan nínú òfin Islam ó fi àyè gbà pé tí ebi bá pa wọ́n dójú ẹ̀gẹ́ tí ò sí alternative kankan mọ́, tó ò sí nǹkan tí wọ́n lè jẹ, tí ò sọ́nà àbáyọ kankan mọ́, wọ́n lè pa ẹni tí kì í ṣe mùsùlùmí tí ò sí ní abẹ́ ìṣàkóso mùsùlùmí kí wọ́n pa kí wọ́n sì jẹ. Àti wá rí àáfàá tó jáde tó wá sọ lórí ọ̀rọ̀ yìí tó wá tako evangelist Noah. Ṣùgbọ́n ó ṣe ní láàánú pé bí àáfàá yìí ṣe jáde tí wọ́n tako evangelist Noah, wọ́n gbé gbági ni o, torí pé kí ni evangelist Noah ti padà jáde again fún ohun tí àáfàá yìí sọ. Eléyìí tó tàn ìmọ́lẹ̀ sí pé àáfàá yìí ò gẹ̀ẹ́tì ẹ̀, wọ́n gbé gbági ni. Ẹ̀yin náà ẹ máa rí sìn nígbà tí a bá lọ wo fídíò yìí. Ẹ ṣáà bá mi share, ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá, mo rọ̀ wá, ẹ ṣé yóò dára fún wa. Ó yẹ jẹ́ ká dìjọ wò. Ezekiel Noah, mo mọ̀ọ́mọ̀ ṣe lè fún ẹ for a direct response. Ṣé ẹ jẹ́ bá ká lọ? Noah, nǹkan tó ń sọ gba Ṣáfì yẹn inú Bible ló ti lò ó. Noah, a ní kó máa ṣe research kó tó tàn kámẹ́rà. Ẹ lọ bá wo 2 Kings 6:28-29. Nǹkan máa ń kọ́ sánpókè nínú àwọn òwe Ọlọ́run. Nǹkan máa ń lókè o, ebi pa àwọn èèyàn, ẹ̀mọ̀ ìjà ẹ̀wọ̀ wa ń lù. Àwọn èèyàn wa náà fẹ́ jẹra wọn. Inú Bible Noah ibẹ̀ ló wà. Ìyá tó ṣe ọmọ ẹ̀, ìyá lọ wo
second kings ìyá tó ṣe ọmọ ẹ̀ tó jẹ́ pẹ̀lú àwọn neighbors ẹ̀ ìgbà tó di jọ́ kejì ó yá ìwọ neighbor tẹ náà mọ́ ọmọ tẹ náà wá ká ṣe ká jẹ́ neighbor bá yarí gbọ́ ikú ẹjọ́ lọ sọ́dọ̀ Elisha nìyẹn ó wà ń bẹ̀ ó tún wà nínú Deuteronomy 28 53 57 noah wọ́n máa túra ìta báyìí ó tún wà tó lọ wà nínú Lamentation 4:10 nígbà bí a ti famine bá wà tí hunger bá wà tó bá strike àwọn èèyàn nínú Bible wà bẹ́ẹ̀ wọ́n ń jẹ ọmọ ara wọn wọ́n ń sè wọ́n bọ̀ wọ́n jẹ́ mo kí dáàdì wa tí wọ́n gbìyànjú láti fẹ́ sọ̀rọ̀ lórí nǹkan yẹn àmọ́ ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ sí ní mú ọ̀rọ̀ yín ó wrong torí pé kò papọ̀ mọ́ ìbéèrè tá a béèrè lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ń wo fídíò yẹn máa sọ pé Jesus is the only way kẹ́dẹ̀ máa bá wa share ọ̀nà wo ló gbà wrong lákọ̀ọ́kọ́ náà ìwé Deuteronomy the second king àti Lamentation tí ẹ quote ṣé prescriptive ni àbí descriptive ṣé ìlànà bí òfin tá a gbúdọ̀ máa ṣe ni àbí nǹkan tó jẹ́ ipò ṣẹlẹ̀ ni now ìwé Islam tí mo wá gbé wá ṣé legally ọ̀rọ̀ òfin ni wọ́n ń sọ nǹkan tó wà permissible ni wọ́n ń sọ ni àbí kí ni wọ́n ń discuss ẹ jẹ́ ká break it down ká lè jọ ní understanding ìwé Deuteronomy chapter 28 ten quote yẹn ó ń sọ̀rọ̀ nípa tẹ́ bá lọ mú láti òkè ó kọ́kọ́ sọ nípa ìbùkún tó máa wá sórí Israeli ó wá ń sọ fún wọn pé nígbà tí wọ́n bá kọ Ọlọ́run sílẹ̀ tí wọ́n ò ṣe ìlànà àtòfin ẹ̀ bí ìyàn àti idà àti wàhálà ṣe máa dé bá wọn tó máa lead wọn sírù nǹkan yẹn kò ń ṣe pé ó ṣe é lófin fún wọn pé kán máa jẹ tí ẹ bá lọ wo the book of second kings tẹ quote ẹ rí i pé ní verse 30 ọba yẹn rí àti inú bí ọba yẹn nígbà tó gbọ́ pé àwọn èèyàn ṣe ó dẹ̀ ní fún nǹkan tó ń ṣẹlẹ̀ yìí Èlíṣà dẹ̀ wá lù kò rí solution òun máa mú orí Èlíṣà kúrò lọ́rùn ẹ̀ ó tó di pé aṣọ látẹnu wòlíì Èlíṣà ní chapter 7 pé ìyàn yẹn máa stop Lamentation tẹ mú wá náà ọ́ndà ìyàtọ̀ bá ń jẹ ni kì í ṣe wípé wọ́n ṣe lófin àmọ́ tí nǹkan tèmi gbé wá ó wà nínú òfin àwọn ṣáfí àwọn Islamic jurisprudence ni wọ́n tí wọ́n fi ń kó àwọn èèyàn legal ruling tí wọ́n fi ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ wọ́n ń kọ́ wọn pé tí ẹ bá ń rí nǹkan èmi ẹ lè jẹ́ kò papọ̀ mọ́ Bíbélì torí Bíbélì ò command àwọn tó ń ṣe wọn ò sọ wípé Ọlọ́run ló command àwọn tí wọ́n ṣe a rí ibi tí wọ́n ṣe tí ẹni tó wà ń bẹ̀ tó faraya pé nǹkan burúkú lélẹ̀ tó wàá sọ ọ̀fọ̀ àmọ́ tí àwọn ṣáfì yẹn àwọn ń sọ lọ́nà pé ó wà legally so ó contradict ara wọn kò papọ̀ rárá tẹ bá wá disagree fún ara yín níbi tẹ wà yẹn gbé fóònù yín ẹ sọ wípé the Deuteronomy chapter 28 verse 53 to 57 àti Numbers Lamentation àti king tẹ kó tiẹ̀ pé ṣé òfin ni láti ṣe bí irú tó wà nínú ìwé ṣáfí ẹgbọ́n ánsà tó máa fún yín lórúkọ Jésù ọpọlọ wa ò ní lọ Jesus is the only way. ẹ rí i pé ó yàtọ̀ síra wọn lóòótọ́ àti lódodo ẹ rí i pé ó yàtọ̀ síra wọn àlàyé tí bàbá àfà yẹn ń ṣe lórí fídíò tí evangelist Noah tí wọ́n ṣe rí i pé ó yàtọ̀ síra wọn lóòótọ́ ó clear láì ní fi igbá kan bọ̀ kan nínú ṣe rí i pé ó clear láì mú àbòsí mọ́ ṣe rí i pé ó clear bẹ́yẹn so ẹ̀yin mùsùlùmí tẹ́ bá wo fídíò yìí mo fẹ́ jẹ́ kó yé yín ni o ṣẹ́yìn náà rí pé ó clear bẹ́yẹn ṣe rí pé ó clear ìyàtọ̀ wà ń bẹ̀ the difference is clear so ó clear ó yé wa dáadáa àbí bẹ́ẹ̀ kọ́ ṣe so gbogbo àtàdíjọ́ wo náà ẹ̀yin náà ẹ̀ dá sí bẹ́ẹ̀ bá ṣe ohun tẹ́ bá rí sí fídíò yẹn bó bá ṣe yé yín sí bẹ́ẹ̀ bá ṣe gbọ́ yé sí ẹ̀yin náà ẹ̀ dá sí ọ̀rọ̀ ibú ọ̀rọ̀ ìpè kọ́ àlàyé ni ẹ jẹ́ kádìjọ́ fi òye yẹra wa ẹ ṣe ẹ bá mi share ẹ bá mi like bákan náà láìpẹ́ àtúpadà wá ní àlàáfíà.